nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé kò sí ìjà tí olóògbé ìfẹ́ jà tí gbogbo olúwa yìí mọ̀ sí a sọ fún wa a ní ká máa gbàdúrà ká máa ṣe bẹ́ẹ̀ tí eléyìí ìjà eléyìí kò jẹ́ kẹ́nìbọ̀dì gbọ́ pàtà adébí lánàá ni ẹnìkan sọ bí pé ó sẹ́ẹ̀dì mẹ́sẹ́ẹ̀jì kan sí òun pé ó fi mẹ́sẹ́ẹ̀jì yẹn àwọn èèyàn bí láàbọ̀ sẹ́ǹdì ẹ̀ sóhun pé bí wọ́n ṣe tẹ́ẹ̀tì òun náà pé tó ń bá wìn wọ́n máa pọ̀ òun. mo wá pa àṣẹ so later wọ́n á fi fóònù búra mi kan ló wá sọ pé mo ti mẹ́sẹ́ẹ̀jì pé iṣu wà lọ́hùn pé ìjà yẹn bá tóun dọ̀hùn pé àwọn ìgbò yẹn sọ fún un pé àfi kí òun aláwọ̀ bọ́ yẹn gómìnà pé kó di fíìtì pé tí òun bá yẹ kó di fíìtì òun àwọn ò ní fóun ní owó táwọn jọ tágéètì tóun wá ní irọ́ pé because n tó sàlàyé fáwọn àkójọ lọ ni pé tóun bá lè na ọ̀gbọ́n yẹn ó máa increase rank ní sport ní fíìtì òun wà pé. àṣírí ikú tó pa Gabriel Ọlánrewájú tó bá ọmọkùnrin ìlú Ghana jà àṣírí ti tú o. wọ́n yìí kan tó bẹ̀rẹ̀ ìjà náà Ghana ti ń tẹ́tí Ọlánrewájú. ìwádìí jẹ́ kó yé wa pé ṣe làwọn ọmọ Ghana wọ́n ń tẹ́tí Ọlánrewájú Gabriel débi wípé wọ́n ní kó step down fún arákùnrin opponent tó fẹ́ bá jà yípe àìjẹ́bẹ̀ tó bá fi lè na ọmọkùnrin yìí pípa làwọn ó pa á kó tó di pé Ọlánrewájú wá sẹ́ndì mẹ́sẹ̀gì sí àwọn fámìlì rẹ̀ nílé. ìjà yìí ni Ọlánrewájú Gabriel mọ̀mọ̀ jà tó mọ̀mọ̀ dèrò ọ̀run o. ẹ wá yà gbọ́ gbogbo bí àṣírí ọ̀rọ̀ ń ṣe lọ lẹ́nu àwọn fámìlì àti ojúlùmọ̀ Ọlánrewájú àti yèyé rẹ̀. Ìbànújẹ́ ńlá àti ọ̀fọ̀ ńlá gbà ní ìṣẹ̀lẹ̀ tó wáyé ní agbo ẹ̀ṣẹ́ kíkàn lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́yìn tí abẹ̀ṣẹ́kù bí òjò Ṣẹ́gun Success Ọlánrewájú ṣàdédé ṣubú lulẹ̀ lásìkò tó ń jà lọ́wọ́ tó sì gba ibẹ̀ dágbére fáyé. ṣùgbọ́n olè kì í jàgbà kó má ṣe lójú fìrí. ohun tó wáyé tó fi di wípé àgbà nínú ẹ̀ṣẹ́ kíkọ̀ yìí ṣàdédé ṣubú lulẹ̀ láìṣe pé ẹnikẹ́ni fọwọ́ kàn án tí kò sì sí ẹ̀rọ rẹ̀ tó di wípé ó jáde láyé. kò sí dídùn sọ́tún àti tósì. ọ̀rọ̀ náà mọ̀ ní ti gbọ́ ni o nípa ikú pa Gabriel Ọlánrewájú torí ọ̀kọ̀lé sọ pé àbí ṣe ló gbóògùn olóró kó tó di pé ó fẹ́ ya àjà ni àbó ní àìsàn kínní àbí àìsàn kan àbí ṣe ló láìsàn lára kó tó di pé ó ya àjà àbí ṣe ni kò ní àbí ṣe ni èrè ìtọ́jú tó fi di pé ó ṣubú lójú ìjà. tá a bá yí ká fi ojú inú wo wọn ó ṣe ọmọkùnrin ìyá rí i pé opponent gan ò gba èèmọ̀ tí gba lẹ́sẹ̀ kó tó di pé Ọlánrewájú Gabriel mọ̀mọ́ lọ sílẹ̀ o. sì rí i pé àtàkì Ọlánrewájú Gabriel ni. ìwádìí mọ̀mọ́ ti fìdí rẹ̀ múlẹ̀ pé ikú ó pa Ọlánrewájú Gabriel èèmọ̀mọ̀ sẹ́yìn ará Ghana o. òwe hàn bàbá rí ayé àjẹké lánàá ọmọ kú lẹ́ni ìmọ̀ ìyá àjẹ tó ké lánàá ló pọ̀ mọ́. ṣùgbọ́n yèyé Ọlánrewájú Gabriel ó mọ̀mọ̀ ti pariwo síjọba o pé kí wọ́n gbà òun kí wọ́n mọ̀mọ̀ jẹ́ kí ìyá yóò jẹun gbé o. ìwọ ètò wáyà gbọ́rọ̀ bó tó ṣe kù síwájú ṣùgbọ́n ìmọ̀ gbàgbé pórí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà nẹ̀wà fáfàní yìí títí subscribe sórí ètò subscribe sórí rẹ̀ kí ni àjàǹfààní bàbá tó ṣe mú fọ́nrán wá fún gbogbo èèyàn olólùfẹ́ rẹ̀ àti fún gbogbo èèyàn ọmọ Nàìjíríà pátápátá. ìwọ iṣẹ́ ẹ̀ fọ́nrán káàkiri gbogbo àgbáyé kí n jẹ́ kó kan gbogbo ènìyàn lára. ohun yìí náà bá fẹ́ sọ lórí ọ̀rọ̀ Ọlánrewájú Gabriel kí n sọ sí àpò kọ́mẹ́ǹtì. ìwọ ètò wáyà gbọ́rọ̀ yòókù bẹ́ẹ̀. ikú ló yọrí sí lẹ́sẹ̀kẹsẹ̀ jẹ́ ohun tó ṣókùnkùn sí ọ̀pọ̀ èèyàn tí tèwe tàgbà ń wò ó wípé kí ló ṣẹlẹ̀ látàrí wípé àtẹ̀jáde tó tún jáde síta jẹ́ kó di mímọ̀ wípé péré lológójì pépépé lára ọmọkùnrin náà dá ṣáká kó tó di pé ó kọjá lọ sórí ìtàgé tó wà fún ẹ̀ṣẹ́ kíkàn. ohun tó wá ń ṣe ni láàánú ní bí arákùnrin náà ṣe gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra lójijì. èyí ló mú tá a fi tọwọ́ bọ ìṣẹ̀lẹ̀ yìí láti lè mọ kúlẹ̀kúlẹ̀ ohun tó ṣẹlẹ̀ tó fa ikú àìtọ́jọ́ ọmọkùnrin tó ní ọjọ́ ọ̀la àti ìran tó ràn bí òrùn lágbo eré ìdárayá ẹ̀ṣẹ́ kíkàn
lórílẹ̀‐èdè Nàìjíríà àti káàkiri àgbáńlá ayé náà. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ti sọ oríṣiríṣi nǹkan nípa ìṣẹ̀lẹ̀ yìí, bọ́pọ̀ ṣe ń sọ wípé egbògi olóró àti àwọn egbògi mìíràn tó ń ṣàkóbá fún ara ló ṣeé ṣe kí irú ọkùnrin yìí ti mú. Nítorí pé ọ̀pọ̀ ìgbàgbọ́ àwọn èèyàn ni wípé àwọn tí wọ́n wà nínú ẹ̀ka eré ìdárayá ni wọ́n jẹ́ ẹnìkan tó jẹ́ pé wọn kì í fi ojú tara wọn tàbí okun ara wọn nìkan ṣiṣẹ́. Wọ́n á máa yá okun kún ti ara, wọ́n sì máa fi agbára kún agbára wọn nípa lílo egbògi olóró. Ṣùgbọ́n ṣé lóòótọ́ ni wípé Ọlánrewájú Sussex gbé egbògi olóró? Ṣé ó tiẹ̀ lo oògùn? Kí ni àyẹ̀wò sọ nípa ìwádìí tí wọ́n ṣe sí òkú rẹ̀? Àyẹ̀wò fìdí ẹ̀ mọ́lẹ̀ nínú àtẹ̀jáde tó jáde wípé kò sí ohun kankan tó jọ mọ́ gbígbé egbògi olóró nínú àyẹ̀wò ọ̀hún, àti wípé ṣáájú kó tó bọ́ sí orí irin láti wá jà ní ara rẹ̀ dá pérépéré tí kò sí ìpèníjà ara kankan tàbí ìpèníjà lẹ́ka ètò ìlera tó ń bá fínra. Kí wá ló dé tírú àjálù báyìí fi ṣẹlẹ̀ lójijì? Iṣẹ́ ìwádìí gan ló gbé wá dé ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí olóògbé yìí láti lè tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà, ṣùgbọ́n ohun tá a gbọ́ ó yani lẹ́nu púpọ̀. Ó yàtọ̀ gédégbé sí ohun tó jẹ́ èrò àti ojú ìwòye àwọn èèyàn nípa ìṣẹ̀lẹ̀ náà. Ó yàtọ̀ pátápátá sí ohun táwọn èèyàn rí gẹ́gẹ́ bí ohun tó ṣokùnfà á. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé arákùnrin tó dolóògbé yìí fura, ó sọ̀rọ̀, ó sọ àwọn ìdúkokò tó wáyé níbi ìjà náà àti ohun tó ṣokùnfà bí ẹ̀mí ẹ̀ bó ṣe ságun lójijì. Ọ̀rọ̀ rèé, ẹ farabalẹ̀ gbọ́ àwọn àlàyé ọ̀rọ̀ láti ẹnu àwọn mọ̀lẹ́bí àti ìbátan tó fi mọ́ ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́, ọ̀rẹ́ bínúkonú ẹ̀ tó sọ fún wípé wọ́n ń dúnkokò mọ́ òun lórílẹ̀‐èdè Ghana tóun wà lórí ìjà náà pé òun ò gbọdọ̀ gbégbá orókè. Ṣé lóòótọ́ ní ìròyìn yìí? Báwo lọ̀rọ̀ ṣe jẹ́ gan-an? Ọ̀rọ̀ rẹ o. ẹ ṣe iṣu ni pé ìṣe kó bá mi sọ̀rọ̀ but mo mọ̀ pé ó fẹ́ lọ jà so but network tó ń lò bóyá ti sọ̀rọ̀ bóyá ẹ̀bẹ̀ kò sí ní Ghana so there was a guy tí wọ́n jọ lọ fóònù yẹn ló wá ń lò ló fi ṣe kí n sókun lè rí mi pé nígbà lẹ́yìn ìgbà tí dágbére níjọ tọ́sí tó ń wò ó bẹ́ẹ̀ kọ́ méjà yẹn ní Friday so alẹ́ ìjọ Friday yẹn ní lọ sí ìlàrọ̀ sílé àráyè sọ̀rọ̀ náà òru ló wá mẹ́sẹ̀gì níwà mo ní iṣu pẹ̀lú android phone mi rí mẹ́sẹ̀gì láàrin that was mẹ́sẹ̀gì yẹn kọ́ wà lórí around 3:30 a.m. that was on Friday ló mẹ́sẹ̀gì tó mi rí mẹ́sẹ̀gì ní wá pa àṣẹ́kù so later wọ́n á fi fóònù bra mi kọ̀ wọ́n á kọ́ kóòtù ti mẹ́sẹ̀gì pé iṣu wà lọ́hùn pé ìjà yẹn bàtò ń dọ̀hùn pé àwọn ìpò yẹn sọ fún un pé àfi kí òun aláwọ̀ bọ́ yẹn kó nà pé kó di fìtì pé tí òun bá yẹ kó di fìtì òun ò ní fóun ní owó táwọn jọ tágéètì tóun wá ní irọ́ pé because n tó sàlàyé fáwọn àbúrò lọ ni pé tóun bá lè na ọ̀gbọ́n yẹn ó máa increase rank ní sport ní fìtì tó ń wà pé torí ẹ̀gbọ́n mi fẹ́ lọ jẹjà yẹn pé kì í ṣe torí owó so ìgbà tó dẹ̀ ṣe kí ni tó máa gbàtí mo wá rí mẹ́sẹ̀gì yẹn later láti wọ̀ sí ní ìjọ sáwọ̀ bí mo wá rí tó wá ń sẹ́ǹdì ẹ̀ pé àwọn bíbí yẹn ti ń tẹ́tì òun pé tóun bá ti calm down fún ọ pé kọ́ yẹ kó nà nípa wọn tó wà bẹ̀rẹ̀ pé àwọn lè pa òun that was concerning the message. Ẹ̀jọ̀ akẹ́kẹ́ clarify ẹ̀ fún wa. Ṣé àwọn Nigerian side ni àbí àwọn Ghana side? Àwọn Ghana side. Àwọn Ghana side. Lórí mẹ́sẹ̀gì yẹn kan ó dẹ̀ kọ́ àpé àwọn tó ti wà níbẹ̀ kan ti ẹ̀ tíra ti gbé òun kúrò ní ibi tóun wà kì í ṣe kó ń bọ̀ ní wọ́n mú fún ẹ̀ kúrò ní ìgbà tí tírẹ̀tì wà pé àwọn fẹ́ ṣe nǹkan báyìí because ó wà lórí mẹ́sẹ̀gì. Ṣé ẹ̀ bínú sà nínú àwọn ìwádìí tí a ṣe nígbà tí a débi àti ìgbà tó débi a gbọ́ pé ìgbà tó lọ jà àwọn àwọn nǹkan tó sáìn tó papọ̀ wípé Nàìjíríà ló lọ jà fún wípé ìpele AFCON 2025 ìpele ẹ̀ ló lọ fún a gbọ́ pé nígbà tí ó gba àwọn fọ́ọ̀mù yẹn gbogbo ẹ̀ ló fi òyìn létí ṣé bẹ́ẹ̀ ni àbí fi bẹ́ẹ̀ ni ó fi hàn mí ní Òṣòdì ó ṣe lọ because standard ti ọdún tó fi ọgbà àwọn inú ẹ̀ ó dẹ̀ gbà ìkọ̀kọ̀ ìkejì kan wápà wọ́n ti sẹ́ndì ẹ̀ sórí fóònù ẹ̀ ni ó dẹ̀ sẹ́ndì ní àwọn ti clear ẹ̀ lẹ́yìn náà. nítorí ìwádìí tí à ń ṣe ni pé a gbọ́ pé ó lọ ja ìjà yìí ní orílẹ̀-èdè Ghana
wípé àṣẹ àti òǹtẹ̀ ní orílẹ̀-èdè wa nílùú Nàìjíríà ní wípé kò bá gbogbo ìlú lọ. Kí ni iná tí ẹ lò sínú òkùnkùn? Nípa yẹn èmi ò sínú football field àbí boxing kìíní mi lè sọ much but to the best of my knowledge tí a ní kúrò láàrin ìyàtọ̀ náà wí pé ó sọ fún ó lọ sí látòṣèlú lọ síbẹ̀ yẹn ó lọ gba àwọn nǹkan tí clarification pé òun fẹ́ lọ jẹ̀yà báyìí wípé ó gbọ́dọ̀ ṣe yẹn ó dẹ̀ lọ gbà ó dẹ̀ fi hàn wá ló ti ń fi kan hàn mí gan ta ti ń sọ̀rọ̀ lọ because that same day láti travel ni because contract yẹn kì í jẹ́ tó fẹ́ jẹ̀yà ó ṣòkè lọ tẹ̀sí lọ sí lórí kìíní ó dẹ̀ fi hàn mí pé ó lè fojú. Ṣé ẹ̀bínú sà kó má dàbí pé àgbà ní àkókò wọ́n ní pé nígbà tí ó gbọ́rù ọ̀rọ̀ ètò dàbí pé ìyè ara ẹni wò pé tí o bá wìn ní kíní á fún ẹ nìkan ló sàn kó má jà ìjà yẹn ọlọ́run tí ń bọ̀ nílé ṣé bẹ́ẹ̀ ni àbí ìkẹ́kọ̀ọ́ kí wọ́n tiẹ̀ wọ́n. ọ̀sọ̀kùnrin tí ń bọ̀ nílé ṣùgbọ́n ó sọ̀kan sọ pé wọ́n sọ. gẹ́gẹ́ bí ohun tí àwọn mọ̀lẹ́bí náà ń sọ Ọlárìnwájú Success Abẹ̀ṣẹ́kùbíòjò yìí wọ́n ní ó sọ tẹ́lẹ̀ pé àmì ara ń sọ fóun pé ó ṣeé ṣe kí ìrìn àjò ìdíje tí òun ń lọ yìí jẹ́ ìrìn àjò àlọ ìdè ṣùgbọ́n ọjọ́ òbú ò lẹ́dà. Lára àwọn tá a tún bá sọ̀rọ̀ wọ́n tún sọ àwọn ohun kàyéfì míì nípa arákùnrin tó dolóògbé náà. Mr. Adéwálé Olówó ní youth leader Ìgbẹ́rẹ́ Ìgbòjò. Ẹ ṣeun. Ó ti tó bí ọdún mélòó tẹ́ ti mọ olóògbé Success Ọlárìnwájú? Tí mo ti mọ̀ ọ́n sìn ó ti ń lọ bí 6 years. 6 years. Tí mo dẹ̀ fi mọ̀ fún 6 years yẹn it's one of lára àwọn youth torí ti ṣe youth àdúgbò èrè tèmi dẹ̀ ṣe ṣe àmọ́ during the time tó wà pẹ̀lú youth tí mo tó ń bá mi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kì í ṣe ọmọ tó le rárá ó jẹ́ kí nǹkan yẹn dùn yàn gan ó jẹ́ kó dùn mí gan nípa tí mo yẹ gbọ́ báyìí wọ́n á pè ọ̀dọ́ tó bá ń lọ bẹ́ẹ̀ tó bá fẹ́ lọ jà bẹ́ẹ̀ kó máa sọ ọmọ tó ń lè ní àdáhùn ìwé ìdàjà kan lè kan gbàdúrà ràn mí lọ́wọ́ àwọn ọlọ́dẹ wa máa ṣàdúrà tó bá dẹ̀ ti last time mo sì tí mo ṣe gbogbo machine lẹ́kì tó mo machine yẹn lọ tí mo ṣe kí mi lọ ṣẹ́gun báwo ni wọ́n ti sọ pé ìjà ilé ìtọ́lọ́ jà yà lórí ìmọ̀ fún ìjọba báyìí ó jẹ́ nǹkan tó shock me because ọmọ tó náìsì ní ṣá. orúkọ mi ni ọ̀gbẹ́ni Olúgbénga Bámimọ́lẹ̀ tí mo jẹ́ chairman Àgbẹ̀bí Central ní àdúgbò. Ẹ jọ̀ọ́ kí ni ẹ lè sọ nípa olóògbé Success Ọlárìnwájú? Olóògbé ó jẹ́ ẹni tó súnmọ́ mi lọ́pọ̀lọpọ̀ because ó jẹ́ ọ̀kan nínú àwọn youth leader wa ládùúgbò yìí tó jẹ́ yẹ pé ó máa fẹ́ lọ síwájú àwọn nǹkan dáadáa tí ó bá ti rí nǹkan tó yẹ kẹ́ ó ń bọ̀ wá sílé mi nìyẹn láti wá sọ pé chairman nǹkan báyìí àwọn ọlọ́kadà yẹn ẹ jẹ́ ká ṣe báyìí gbogbo ìdàgbàsókè ìlú ọmọ wa ó ṣe ń ṣiṣẹ́ yẹn ló ń wá dàgbàsókè ìlú torí kò fẹ́ kí anybody torí tó bá ti fẹ́ jọmọ́ ṣídìn á wá á ní máa sọ pé ẹni sùn ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí ọmọ dáadáa ni ládùúgbò. Àdúrà wo lẹ wá ní fún ẹbí àti òbí tí arákùnrin fi sílẹ̀? Àdúrà mi ni sí alájà nítorí alájà tó jẹ́ màmá ẹ̀ èèyàn mi ni tá a lè jọ close gan gidi. Àdúrà mi fún alájà ni pé ọlọ́run wá tù wọ́n nínú because gbogbo àwọn èèyàn wá ń kí wọ́n yìí kiri àwọn fúnra wọn tí ọlọ́run bá tù wọ́n nínú nígbà tí wọ́n bá dájú kù problem níbẹ̀ tí ọlọ́run á rọ̀ wọ́n nínú ọlọ́fẹ́ á máa rọ̀ wọ́n nínú wọn dẹ̀ ní rí wàhálà mọ́ nínú lórí àwọn yòókù wọn ò ní rí ogun ayọ̀lọ́mọ nínú ìdílé yìí lágbára ọlọ́run. ẹ jẹ́ bá wa dárúkọ yín náà. ẹ ló Chairman Bámilọ́rẹ́ inú wa dùn láti rí yín nínú irú ìbánikẹ́dùn ètò ìṣẹ̀lẹ̀ fún ọmọ wa Success tó lọ. a fẹ́ béèrè àwọn ìbéèrè méjì pàtàkì kan ní ọwọ́ yín láti lè ṣe wa Ìmọ́lẹ̀ FM àti àtúkọ̀ mi ní ìbàyẹ̀ láti Bliss FM Ìmọ́lẹ̀ FM 102.5 Bliss FM 91.1. à ń gbọ́ àwọn awuyewuye kan ní tí a dẹ̀ mọ̀ pé olóògbé tí ó fi agbára àti àtìlẹ́yìn tó fi ṣiṣẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà a wò pé kò yẹ kí ó rí bẹ́ẹ̀
ẹ jọ kí lẹ gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ yìí. Àwọn kan sọ fún wa nígbà tí a dé ìgbà yìí pé olóògbé yìí ti fẹ́ padà wálé nígbà tí ó lọ́jà. Wọ́n ní wọ́n pè é pé kó padà wálé, ó lóun ò jà wọ́n, wọ́n pè é lọ́nà, wọ́n ní pé tóun bá jà wọ́n ní pé ó lè kú àbí bákan. Ǹjẹ́ ẹ̀yin gbọ́ nípa awuyewuye tí ó ń lọ ìsà? A gbọ́ nípa awuyewuye yẹn bẹ́ẹ̀ nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé kò sí ìjà tí olóògbé ìfẹ́ jà tí gbogbo olúwa yé mọ̀ sí. A sọ fún wa, a ní ká máa gbàdúrà ká máa ṣe bẹ́ẹ̀ tí eléyìí ìjà eléyìí kò jẹ́ kẹ́ anybody gbọ́ fún òtí mọ́mọ́ mẹ́rin kò sọ fún anybody tó fi lọ là fi lè rí kókó ìdí kan gbámú pàtó. Nígbà tá a dé bí lánàá ni ẹnìkan sọ bí pé ó sẹ́ẹ̀dì mẹ́sẹ́ẹ̀jì kan sí òun pé ó fi mẹ́sẹ́ẹ̀jì yẹn àwọn èèyàn bí láàbọ̀ sẹ́ǹdẹ̀ sóhun pé bí wọ́n ṣe tẹ́ẹ̀tì òun náà pé tó ń bá wìn wọ́n máa pọ̀ òun. A ti ṣe àwọn ìwádìí kéékèèké kan sí èkejì nípa àwọn awuyewuye yìí. Òun làwa ṣe ní pé kí a béèrè lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ẹ ti jẹ́ chairman àkọ́kọ́ ní Àgbẹ̀bí kó tó di pé wọ́n pín Àgbẹ̀bí. A rí pé ní orí yín náà ni wọ́n ti pín Àgbẹ̀bí sí méjì nítorí àwọn èrò tó wà níbẹ̀. So àwa fẹ́ wò bóyá ọ̀rọ̀ yẹn a ti rí ẹni yẹn náà o ká tó gba ọ̀rọ̀ lẹ́nu wọn. Ǹjẹ́ ọ̀rọ̀ yẹn ó jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ gbòógì àbí kí ló ti ẹ̀rù sísà? Ohun tó wà bẹ́ẹ̀ ni pé ó jẹ́ ọ̀rọ̀ tó wà gbòógì nítorí pé káyí pé màmá ẹ̀ mọ̀ ọ sọ fún màmá kó tó lọ a máa lè fìdí ẹ̀ múlẹ̀ because nínú àwọn yẹn náà ni màmá náà fẹ́ béèrè information lọ́wọ́ ẹ̀ nígbà tí màmá ti pè é bíjọ́ méjì tí wọ́n rí kópì kíkọ́ tí wọ́n rí kí nọ́mbà ẹ̀ lọ ni wọ́n ṣe é bọ́ta pé kí ló ṣọmọ yìí. Àwọn tí wọ́n fẹ́ fún màmá ní information gan pé àti wọ́n sọ fún màmá pé ó lọ Ghana tí wọ́n láwọn fẹ́ bá wọn pe ẹnìkan tí wọ́n jọ lọ sí Ghana nínú wọn náà ni àwọn tí wọ́n rí information automatically àwọn gẹ̀ẹ́tì ẹ̀ direct láti Ghana. Ohun tí àwọn mọ̀lẹ́bí náà fìdí ẹ̀ múlẹ̀ ni wípé níṣe ni wọ́n ń dúnkokò mọ́ pé kò gbọ́dọ̀ borí ìdíje náà ṣùgbọ́n tí Ọlárewájú takú pé láíláí àfi kóun borí. Wọ́n ní bóyá torí ìdí eléyìí ni wọ́n ṣe mọ̀ọ́mọ̀ gbẹ̀mí lẹ́nu ẹ̀. Ṣùgbọ́n òun kò tíì sí àrídájú ṣáká wípé níṣe ni wọ́n lù pa nítorí pé nínú fọ́nrán tó kálékáko fi hàn wípé kì í ṣe wípé níṣe ni ẹni tí wọ́n jọ ń jà yìí fọwọ́ kàn án kó tó di pé ó ṣubú lulẹ̀. Àmọ́ ṣá ìjọba orílẹ̀-èdè Ghana wọ́n sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà pàápàá ẹni tí òun àti olóògbé náà jọ jà. Èyí lọ̀rọ̀ tó sọ. Well, you've won the fight, but your opponent has been stretched off the ring and know by now he's on his way to the hospital. How do you feel? I feel excited, but I'm hoping and praying so that I will get well. You are excited that you've won the fight, but when it comes to the condition of your colleague, you are praying that he will get well, very well. So how would you describe the fight? Oh, it was amazing because my opponent is from Nigeria. It's not a Ghanaian. I don't know him, you don't know me. We are just boxing, but everything happened in the ring, so you just hope and pray things will be okay. Now, viewers want to understand what happened. Was it a jab? Was it a punch? What happened? I was throwing, but along the way, I don't know. I think there's something wrong somewhere, but I don't know. You just delivered a punch and you saw him going down? Yes. Okay, finally, what message do you have for us? I just thank everybody here. Those who have been supporting boxing, they should keep supporting boxing. We just hope and pray, so I'll get to the top one day. Thank you very much. Thank you, sir. So that was John Power. He also won the fight. He's excited, but he's still praying for his colleague who has been stretched off the ring on his way to the hospital, and we wish him a speedy recovery. Our physician is back, but officers of the National Ambulance Service, they've taken him, and we hope that he will come out successful. Díẹ̀ lára àwọn tí wọ́n jẹ́ alábàágbé lágbègbè náà tún sọ wípé kò sí ìdíje kankan tàbí ìjà kankan tí arákùnrin yìí fẹ́ lọ kópa tí kì í fi tó àwọn tí wọ́n jẹ́ ará àdúgbò, mọ̀lẹ́bí tó fi mọ́ ìyá ẹ̀ létí. Wọ́n ní ṣùgbọ́n èyí tó lọ yìí tó fi kàgbákò ikú òjijì kò bu ẹnikẹ́ni gbọ́, ẹnikẹ́ni kò mọ̀. Ikú ẹ̀ ni àwọn gbọ́. Àwọn ò tiẹ̀ mọ̀gbà tó rìnrìn àjò kó tó di pé ó kàgbákò ikú yìí. Àmọ́ ohun tọ́pọ̀ ń tẹnumọ́ jùlọ ni wípé ó tẹ àjẹjíṣẹ́ ránṣẹ́ pé òun kò jà mọ́. Òun sọ wípé òun fẹ́ máa darí bọ̀ wá sílé.
ṣùgbọ́n níṣe ni wọn ò gbóhùn láyè tí wọ́n ń dúnkokò mọ́ òun lórílẹ̀‐èdè Ghana. Ohun tó pamọ́ ojú Ọlọ́run ló tò. Ọlárẹ̀wájú tó wà ní ipò kíní lágbo ẹ̀ṣẹ́ kíkàn lẹ́kùn ìwọ̀ oòrùn Áfíríkà àti ní Nàìjíríà tẹ́lẹ̀ ṣubú ní gbàgede ìjà Bukom Boxing Arena lórílẹ̀‐èdè Ghana lọ́jọ́ Àbámẹ́ta ọjọ́ 29 oṣù kẹta yìí nígbà tó ń jà lọ́wọ́ pẹ̀lú alátakò rẹ̀ tó jẹ́ ọmọ bíbí orílẹ̀‐èdè Ghana. Kò sí àmì tàbí àpẹẹrẹ kankan tó lè ṣàfihàn pé bóyá Ọlárẹ̀wájú ní àìlera kan tàbí òmíràn tó ń dà á láàmú nínú ara nítorí òun ló ṣì ń gbá alátakò rẹ̀ John Mbanogo ní ẹ̀ṣẹ́ jùlọ ṣáájú àkókò tó ṣàdédé ṣubú lulẹ̀ náà. Fídíò ìjà Ọlárẹ̀wájú àti Mbanogo tí a rí lórí ìtàkùn ayélujára fìdí ẹ̀ múlẹ̀ pé òun gan ló ń léwájú pẹ̀lú àmì ayò tó pọ̀ jù nínú ìjà ọ̀hún kó tó di pé ó ṣubú lulẹ̀. Gẹ́gẹ́ bí fídíò ìjà náà ṣe fi hàn, kété tí Ọlárẹ̀wájú ṣubú lulẹ̀ làwọn òṣìṣẹ́ elétò ìlera bẹ̀rẹ̀ sí í du ẹ̀mí rẹ̀. Onírúurú ìtọ́jú pàjáwìrì ni wọ́n sì fún un níbi tó ṣubú sí láti lè rí wípé ó jí padà. Àmọ́ pàbó ni gbogbo ẹ̀ já sí. Gbogbo ìgbìyànjú wọn pátá láti dá ọmọkùnrin náà padà sáyé kò so èso rere. Ọ̀fọ̀ ńlá ni ikú òjijì Ọlárẹ̀wájú jẹ́ fáwọn èèyàn lágbo ẹ̀ṣẹ́ kíkàn lórílẹ̀‐èdè Nàìjíríà àti lẹ́kùn ìwọ̀ oòrùn Áfíríkà. Ọlárẹ̀wájú ti gba oríṣiríṣi àmì ẹ̀yẹ nínú ẹ̀ṣẹ́ kíkàn ní Nàìjíríà àti lẹ́kùn ìwọ̀ oòrùn Áfíríkà nígbà ayé rẹ̀. Ọ̀pọ̀ èèyàn lágbo ẹ̀ṣẹ́ kíkàn ni wọ́n ti ń ṣe ìdárò rẹ̀ láti ọjọ́ Sátidé tó jẹ́ Ọlọ́run nípè. Lára wọn ni ẹni tó jẹ́ olùdarí àti ààrẹ lápapọ̀ fún àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ kíkàn lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ṣe àbẹ̀wò lọ sọ́dọ̀ àwọn òbí ẹ̀ láti lọ ṣe wọ́n ní pẹ̀lẹ́ àti láti bá wọn kédàárò ìpapòdà ọmọ wọn tó jáláìsí. Ikú Ọlárẹ̀wájú sì ń ṣe ọ̀pọ̀ olólùfẹ́ ẹ̀ṣẹ́ kíkàn ní kàyéfì títí di àkókò yìí. Wọ́n wò wípé irú ikú wo ló lè pa arákùnrin náà bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé ara rẹ̀ ṣì le koko àti wípé ẹni tí kò sí àmì tàbí àpẹẹrẹ wípé ó ní ìpèníjà ìlera tàbí ó ń ṣòjòjò. Irú ikú wo ló wá lè pa á? Kí lohun tó fà á tó fi ṣubú lulẹ̀? Lára awuyewuye tó tún lọ òun ni ti fọ́nrán ìyá rẹ̀ náà tó jáde síta níbi tó ti ń ké sí ìjọba àpapọ̀ wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n má jẹ́ kí ìyà yìí kó jẹ àwọn ọmọ gbé. Ó ṣàlàyé pé arákùnrin náà fẹ́ ìyàwó, bákan náà ló ní ọmọ tó fi sílẹ̀ sáyé. Ó ní òun náà ní òun jìyà látìgbà tí bàbá rẹ̀ ti kú láti ọdún 1993. Arábìnrin tó jẹ́ ìyá olóògbé yìí sọ wípé lákòókò ìjà rògbòdìyàn June 12 ni bàbá ọmọ náà gbẹ̀mí mì sí. Látìgbà náà lòun sì ti ń rèé tóun sì ń pọ̀ kiri títí tó fi dàgbà. Ó ní ògo inú ilé ọ̀hún ló ti wọ̀kùn lójijì yìí tó wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lágbàńlá ayé àti ní gbogbo ibikíbi tí ọwọ́jà ẹ̀rin àwọn ọmọ káàárọ̀ oòjíire wà wípé kí wọ́n dákun dábọ̀ gba ẹ̀tọ́ ọmọ náà fún un. Látàrí wípé ìdíje yìí òun ló ń fi gbọ̀rọ̀gbọ̀rọ̀ léwájú ẹni tó jẹ́ alátakò rẹ̀ tí wọ́n jọ ń figagbága nínú ìdíje náà. Ó ní òun ò fẹ́ kí wọ́n jẹ ọ̀rọ̀ náà mọ́lẹ̀. Òun ò fẹ́ kí wọ́n fi pamọ́ sábẹ́ aṣọ, kí wọ́n gbé dìde, kí wọ́n ṣe ìwádìí tó tọ́, kí wọ́n sì rí wípé ìdájọ́ òdodo wáyé, kí wọ́n sì gba ẹ̀tọ́ rẹ̀ tó tọ́ sí i padà fún àwọn ọmọ rẹ̀ kó lè jẹ́ àjẹmọ́nú àwọn ọmọ náà nítorí pé àwọn ọmọ náà ṣì kéré púpọ̀. Bẹ́ẹ̀ ló fi ìyàwó sílẹ̀ sáyé lọ kí ó lè jẹ́ àǹfààní fún wọn láti fi lè tọ́jú gbọ́ bùkátà lórí àwọn ọmọ náà. Bó tilẹ̀ jẹ́ pé ìyá òun náà bara jẹ́ púpọ̀ o, ó sunkún gidi, ṣùgbọ́n kí la wá fẹ́ bọ́lọ́hun fà? Kọ́lọ́hun kó jọ̀ọ́ kó dá àwọn èèyàn sí. Ibi tá a ti mẹ́nu dúró lórí ọ̀rọ̀ Ọlárẹ̀wájú Gabriel lónìí nìyí, níbi tá a rí mọ́rẹ́ ni. Ìwọ bí bá tó ṣe lọ àmọ́mọ́ tó jẹ́ kí a gbọ́ o, kí n má gbàgbé kí n subscribe sórí ètò kí n lè àjàǹfààní bá a bá tó ṣe mú wá fún yín. Ire o, ó dìgbà.